ọpẹ́ o Déọlá ọmọ Jumoke George tí wọ́n wá láti bí ọdún 4-5 sẹ́yìn. Inú mi dùn láti sọ fún yín wípé wọ́n ti rí Déọlá ọmọ Jumoke George nílùú Mali. Ṣùgbọ́n ipò tí wọ́n bá Déọlá ló jẹ́ wípé kò dùn mọ́ èèyàn nínú rárá torí wípé ọmọ ọ̀dọ̀ alámọ̀là ni Déọlá ọmọ Jumoke gbajúgbajà òǹṣeré tíátà ló ń ṣe nílùú Mali. Kí ló dé? Kí ló fà á? Látàrí wípé ó bá àìjù àti jù wọ́n ló bá lọ, àti ju ẹgbẹ́ lọ àti tẹ́gbẹ́ ló bá lọ sílùú Mali. Wọ́n wá ní kó máa bọ̀ nílé, ó wá yarí kanlẹ̀ pé òun ò ní lè wálé torí ipò tóun wà kò ní jẹ́ kóun wálé torí pé tí màmá bá rí òun, màmá òun gan yóò máa sunkún ni, inú ẹ̀ ò ní dùn. Ẹni tó bá àti jù wọ́n lọ tá a wá ní kó máa bọ̀ nílé pẹ̀lú àìtó, ẹ gbọ́ ṣé yóò ṣeé ṣe? Ẹ má wá gbàgbé wípé àìrí ọmọ yìí gan ló dàbí pé ó ṣokùnfà rẹ̀ sí màmá ẹ̀ lára. Jumoke George, ẹ jẹ́ kí n máa gbé òṣùbà ràbàǹdẹ̀ fún Bíọ́lá ọmọ Adébáyọ̀ fún iṣẹ́ takuntakun tó ń ṣe. Bíọ́lá wò ó, Ọlọ́run ọba mi kò ní fi ẹ́ lẹ̀ láéláé. Nínú iṣẹ́ takuntakun tí Bíọ́lá ṣe ló ti pàrọwà fún Déọlá wípé kó máa bọ̀ nílé o. Láìpẹ́ wọ́n ó ṣí ilé-iṣẹ́ kan tó lágbára fún màmá Jumoke George, kó máa bọ̀ nílé kó wá máa manage business màmá rẹ̀. Ẹ wo, ẹ ṣáà ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí máa sábà dùn lẹ́nu tèmi. Mo kàn ní kí n mélèé wá fún yín nítorí pé etí tó bá gbà lọ dandan ni kó gbà bọ̀. Ó yá, ẹ̀já àjọ gbádùn ẹ̀. Ẹgbọ́n tí Déọlá tó bá Bíọ́lá ọmọ Jumoke George àti ohun tí Jumoke George tó bá ọmọ rẹ̀ sọ. Àbíamọ ó mà kú ọ̀rọ̀ ọmọ o. Ẹ̀já àjọ gbádùn ẹ̀ dáadáa. Irọ́ Súnmikẹ́. Súnmikẹ́. Súnmi bí ti báwo? Níwà náà fún mi. Ẹ ló ń ti Déọlá. Ṣé wàá òkè? Bẹ́ẹ̀ni, Bíọ́lá ló ń sọ. Ṣé wàá òkè? Good. Okay, good. Ẹ ṣé. Kò ń ṣọ̀rọ̀ ẹkún. Ẹ má sunkún. You will come home. What are you doing there? Hold on. Oh yeah. Ẹ dúró, Aunty Déọlá, ẹ wò mí. Ó yẹ ní sùúrù. Ó yẹ gbọ́ mi. Ó yẹ gbọ́ mi báyìí. Ṣé ẹ gbọ́ mi? Ṣé ẹ ti ń gbọ́ mi ṣá? Okay, ṣé bẹ́ẹ̀ ṣá believe mi? Ṣé bẹ́ẹ̀ believe mi àbí? Okay, a fẹ́ dá business lẹ̀ fún mọ́mì yín, business tó dẹ̀ wà okay ni. Ẹ máa bọ̀ kẹ́ wá máa run business yẹn for now. Ẹ máa wà okay, ẹ má worry, èmi mo sọ pé ẹ máa wà okay. Ìyí tẹ́ fi lọ ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà, ẹ wá káwọn ọmọ yín sọ́dọ̀, kẹ́ wá máa run business mọ́mì yín. Mọ́mì ò bínú sí yín, ara mọ́mì ò yá nítorí wọn ò rí yín. Ẹ máa bọ̀ lé, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ mọ nǹkan, tẹ́ bá wálé, ẹ gbọ́ mi.
ẹ bá ń gbé fóònù yìí ẹ bá gbé sójú yín kẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ bá wálé tẹ́ bá wà òkè máa fún yín lówó mọ́tò kẹ́ padà máa ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́ padà ṣé ti gbọ́ àwọn náà ti sọ bẹ́ẹ̀ tẹ́ bá wálé tẹ́ bá wà òkè á máa ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́ padà èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ má bọ́n ẹ wá máa run business mọ́ mi yẹn má worry everything máa wà okay ó ti yàtọ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣáà believe me àbí. ó yẹ ẹ wò. mo fẹ́ kọ́ rí mọ́mì. ẹni tó ń ṣiṣẹ́ fún wa ń bẹ́ẹ̀. Ayo. Mọ́mì, yọ̀dá wọn yẹn dà tí mo ní kékeré rà tí mo kọ́ tẹ́lẹ̀. Tọ́pẹ́ dìde náà. Mo fẹ́ gbà yẹn because ilé mi kò fẹ́ sọ̀rọ̀ yẹn ní ìlànà. They are the same but it prefers the same. So, Mọ́mì, I'll explain everything. Oh, okay. So, in English, tí BP yín bá ti wà well control nísìnyí ẹ ti ṣe gbogbo àwọn àyẹ̀wò tó fẹ́ tẹ́ ṣe tí BP náà rẹ̀ ti wà control ẹ máa wọlé. I'm saying that me I'm just a civil servant so if the TMD says no problem yeah they will even make sorrow yẹn lọ so ẹni tó wà padà lọlé. ẹni tó ń bọ́jẹ́ public figure ẹ má record wọn. Yes, sir. tó bá tẹ̀ jẹ́ pé ẹ pa permission pé ẹ fẹ́ what I'm saying is that she needs follow up so tí BP wọn bá ti wà well control nísìnyí àti fún wọn lógún àwọn emotional and psychological kìíní àti fún wọn láwọn ògùn so but kò lè tán sí orí ògùn nìkan a ní láti ṣe nǹkan tá à ń pè ní trauma focused cognitive behavioral therapy fún wọn ṣó ti yín báyìí CBT trauma focused cognitive behavioral therapy ṣó yín so àmà láti there are some ways she's thinking based on nǹkan tó ṣẹlẹ̀ sí wọn in the past then we need to teach her some relaxation before she goes we'll teach her those ones so that tó bá ti ro àwọn nǹkan àbí tó bá wà agitated wọ́n máa lè ṣe àwọn relaxations then so nǹkan yòókù tí mo fẹ́ sọ náà yẹn so láti follow up ọmọ láti máa wá sí clinic so that and after some time lágbára Ọlọ́run máa wà kí mo fẹ́ sọ náà. Okay. So then what about our tests to àwọn tó wà ní emergency ọmọ ṣe. ìgbà wo ló yẹ kó bẹ̀rẹ̀ léwu. Máa bi ọ̀gá wọn ṣùtì. ẹ jẹ́ bá mi ṣé kí n tẹ̀lé yín àti bóyá ẹ jábọ̀ find out so we get this done. ẹ pẹ̀lẹ́ don't worry you'll be fine I'm telling you just come home you will take care of your mom's business we're going to set her up with a business she's going to be fine. ó pè yín kẹwàá kó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ yẹn tẹ́ ló ń ṣe ní Mali lè wá ń ṣe lọ́dọ̀ mọ́mì yín is it not better look at you look at the way you're looking please come home ẹ máa bọ̀ is it the travel document or something else is attached to it ṣé kan mi wà ń bẹ̀ tó bá jẹ́ travel document wọ́n máa ṣe fún yín lọ́la ṣó ti yé yín tó bá le I'm going to get through to Honourable Abike Dabiri if it's that difficult but kò le tó bẹ́ẹ̀ yẹn nǹkan tá lè ṣe láround wa ni ẹ má worry ẹ má bọ̀ how are you able to cope without seeing your own children ọmọ méjì láàrin ọdún mẹ́rin and your mother I dey expect pé ni wọ́n máa dùn ó máa wà okay hospital ni mo wà báyìí mo ní láti fi ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ now are you going to come home? ẹ ṣé thank you.
ẹ jẹ́ kí n gbé fóònù fún mọ́mì kẹ́ bá mọ́mì sọ̀rọ̀ doctor please excuse me. All right. Ìfẹ́ ẹ máa bá fẹ́ sọ Ìfẹ́ is there too. Mọ́mì ẹ sì pé Diola ẹ̀yà mọ́mì ni. Àtọ́kẹ́ máa bọ̀ lé. Stop crying. Diola Àtọ́kẹ́ o. Àtọ́kẹ́ o. Má sunkún mọ́ ṣòtúbọ̀ máa bọ̀ ní ṣùgbọ́n. Mo mọ̀ wípé gbogbo bí condition ṣe rí ìwọ náà ṣe gbégbèsè tó gbé ní ìbá ẹja. Ṣé o gbọ́? Adé o. Adéọlá máa bọ́ lójọ́ ọkọ mi ṣé o ti gbọ́ máa bọ̀ ṣùgbọ́n ṣe o. Ṣé orí ohun gbogbo yí Ọlọ́run ṣe ti gbọ́? Ọmọ yẹn ni o. Ṣé orí ohun gbogbo yí Ọlọ́run bí Ọlọ́run ṣe ló máa rìnrìn àjò ló ṣe ìrìnà ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́ máa bọ̀ lójọ́ mo fi dé síbẹ̀. Kí ló sọ? Ẹ̀rọ náà bẹ̀ ṣe. Má wò yẹn Diola má wò yẹn mo mọ̀ èmi mọ̀ wípé o lè ṣiṣẹ́ aṣẹ́wó mi ìbímọ tó lè ṣiṣẹ́ aṣẹ́wó èmi tí mo jẹ́ ìyá yín nígbà tí mo ti ẹ̀ṣì yọ̀ǹgì gan ṣé mo ṣiṣẹ́ aṣẹ́wó Diola ṣe bó mọ tójú mi rí tí wọn ò pè mí síṣẹ́ for about 14-15 years ṣé o ti gbàgbé ni torí pé mo ní mi ìṣeṣekúṣe nínú industry ṣé wọ́n gbàgbé ni so tí kankan náà wọn tí mo bí bá wá gbégbèsè bẹ́ẹ̀ ọwọ́ ta lẹ fẹ́ sọ pé ẹ ti bá a. Ó ní kí ni? Lórúkọ Jésù wọn ní gbogbo ẹ wálé Diola ṣó ti yí ẹ máa bọ̀ léjọ ọkọ mi ṣùgbọ́n hello Àtọ́kẹ́ o Àtọ́kẹ́ ṣó promise mi pé o máa wálé jọ torí Ọlọ́run máa bọ̀ léjọ ṣùgbọ́n hello Àtọ́kẹ́ jẹ́ rójú ẹ̀ náà wojú mi gbójú sókè wojú mi máa bọ̀ ní ṣùgbọ́n ṣó ti gbọ́ jọ máa bọ̀ ní ọkọ mi ṣùgbọ́n.